pẹ̀lú bí ètò ìdìbò ààrẹ ọdún 2027 bó ṣe ń súnmọ́ táwọn olóṣèlú tán ti ń sáré tó sì jẹ́ pé lọ́dún tó ń bọ̀ tá a fẹ́ mú yìí gan-an ní ètò ìdìbò abẹ́lé ètò olóyìnbó ń pè ní primary election yóò bẹ̀rẹ̀ káàkiri àwọn ẹgbẹ́ òṣèlú tá a ní lórílẹ̀‐èdè yìí. níṣẹ́ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ní òun náà kò sùn o tó sì gbé ìgbésẹ̀ lórí gbogbo báwọn alátakò náà bó ṣe ń sáré kiri láti gbàjọba kúrò lọ́wọ́ ẹ̀ lọ́dún 2027. kì í ṣe ìròyìn mọ́ yìí pé àtakò ó ti ń dìde sí Tinubu pàápàá báwọn alágbára ilẹ̀ Haúsá bó ṣe ti ń gbógun tì pé láti ọdún méjì tó ti gba ìjọba àwọn ẹ̀yẹ tí í ṣe Yorùbá pàápàá láti ìpínlẹ̀ Èkó ló ń kó sí ipò ńláńlá tí wọ́n sì ní ó ti pa àwọn tó jẹ́ pé ìbò àwọn ló pọ̀ jù nínú ìbò tó sọ di ààrẹ ó ti pa àwọn tí ọ̀rọ̀ yìí gan ló máa ń di wàhálà tó jẹ́ kí àárín Tinubu àtàwọn àgbà ilẹ̀ Haúsá kí ó dàrú. ṣùgbọ́n ní ìgbà tí ọ̀rọ̀ tí yóò tó wá fọ́júpọ̀ tí yóò tó le sí i òun ni àwọn olóṣèlú alátakò bíi igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Alhaji Atiku Abubakar, gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai, gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra tó jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 èèyàn Peter Gregory Obi pẹ̀lú àwọn míì ni wọ́n máa ṣe àbẹ̀wò ni wọ́n máa kóra wọn jọ tí wọ́n sì kéde wípé àwọn ti kóra wọn jọ láti parapọ̀ sínú ẹgbẹ́ òṣèlú kan ìyàn láti ti olùdíje kan lẹ́yìn tí ó kojú Tinubu lọ́dún 2027 tẹ̀níyàn yóò sì padà lé Tinubu kúrò lórí àlééfà ètò olóyìnbó ń pè ní coalition. ṣá o nítorí ọ̀rọ̀ yìí ngan ni wọ́n ló jẹ́ kí ọ̀rọ̀ kó máa gbóná jẹjẹ pàápàá ní ilẹ̀ Haúsá tí ìgbìmọ̀ ọ̀tẹ̀ náà tó ti ń dìde nígbà tí El-Rufai tó sì tó kéde wípé bóun ṣe kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC láìpẹ́ lọ sínú ẹgbẹ́ òṣèlú SDP kò sẹ́yìn ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari olóhùn gbà yọ̀ǹda lọ́wọ́ Buhari nítorí pé bàbá àsàlẹ̀ òun ni Buhari kò sí ìgbésẹ̀ pàtàkì tóun fẹ́ gbé nínú ìgbésẹ̀ ayé òun àti ní inú òṣèlú tóun kò ní fi ìgbésẹ̀ náà kọ́kọ́ tó Buhari létí tó sì ní tí Buhari bá ní kóun ṣe lòun yóò ṣe ìyẹn pé bí Buhari bá ní kóun má kúrò nínú APC òun ò tó bẹ́ẹ̀ láti kúrò onígbà tóun fi ọ̀rọ̀ lọ Buhari níṣẹ́ ló yọ̀ǹda fóun pé kóun kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC. ṣá ọ̀rọ̀ yìí ni làwọn kan gbàgbọ́ wípé ó túmọ̀ sí pé Buhari náà ò ṣiṣẹ́ fún Tinubu mọ́ àti wípé àwọn ọ̀tẹ̀ ni ó fẹ́ máa ṣiṣẹ́ fún táwọn ọmọlẹ́yìn ẹ̀ sì fẹ́ máa lọ nú ẹgbẹ́ òṣèlú SDP. ṣá gbogbo eléyìí ni àgbọ́ ìpè ó jẹ́ kí Tinubu náà kó ti fẹ́ gbé ìgbésẹ̀ báyìí o. àgbọ́ ìpè gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Nasarawa Alhaji Tanko Amakura ni Tinubu fẹ́ rán báyìí láti lọ bẹ̀ Buhari pé kó má ṣe jẹ́ káwọn ọmọlẹ́yìn ẹ̀ ká máa kó òun ẹgbẹ́ òṣèlú APC lọ sínú ẹgbẹ́ òṣèlú SDP tàbí ẹgbẹ́ òṣèlú míì nítorí pé bọ́n bá ṣe ń kúrò ìbò tá ń kó kúrò ẹgbẹ́ alátakò ìyẹn ò máa jàǹfààní nítorí pé ìbò APC náà ni àwọn náà ń kó kiri. àgbọ̀ pé wọ́n tiẹ̀ ti ń ṣèlérí fún Tanko Amakura pé ó bá fi lè ṣàṣeyọrí nítorí pé ó súnmọ́ Buhari wọ́n jọ wà nínú ẹgbẹ́ òṣèlú CPC tẹ́lẹ̀ ìyẹn ẹgbẹ́ CPC tó kóra pọ̀ pẹ̀lú àwọn míì di APC. wọ́n ní wọ́n mọ̀ pé Tanko Amakura súnmọ́ Buhari àti pé tó bá ti bá a sọ̀rọ̀ yóò gbọ́ tá a sì gbọ́ pé Tinubu ti ń ṣèlérí fún Tanko Amakura pé bọ́rọ̀ bá fi rí bó ṣe ẹ̀kọ́ rí òun gan lòun yóò fi ṣe alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti Alhaji Abdullahi Ganduje tó wà báyìí nítorí pé yàtọ̀ sí wípé àárín gbùngbùn ilẹ̀ Haúsá North Central àti ipò alága náà tọ́ sí nítorí pé alága wọn tó kúrò mẹ́ẹ̀ ìyẹn Abdullahi Adamu Adamawa ìpínlẹ̀ Nasarawa náà ti wá ìlà gbọ́ pé ó fẹ́ jẹ́ kán fi Amakura rọ́pò ẹ̀ tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ó ti ń jà rìnrìn lágbo òṣèlú lábẹ́lẹ̀ lásìkò yìí.